Epitome or paragon of good deeds and character. Agbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe àti àríkọ́ṣe. Ìgbà láti gbà tí lágbájá yìí ti di Mùsùlùmí, ntí mo fẹ́ dì tó bá dìgbà tí mo ń sọ yẹn nìyẹn. Lágbájá yìí ti declare pé òun ti di Mùsùlùmí òdodo báyìí. Kò máa ń ṣe nǹkan tí ò dá mọ̀. Sùúrù ẹ̀ máa pọ̀. Níbi ká ti máa tún nǹkan ṣe màá ló máa ń wà. Ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olórin? Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbí ká ní àwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé ọmọkọ́mọ ló ń kọrin, àwọn èèyàn lásán máa listen sí wọn, ọ̀bàyé jẹ́ ni wọ́n máa ń dáṣà tí ò dá, wọ́n máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ burúkú. Ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu olórin o? Ìwọ tó bá mọ̀ pé o ní ẹ̀mí burúkú àbí o láníyàn dáadáa, o lè má lè wo fídíò yìí. Mi mú fídíò yìí wá láti tarnish image anybody, but mo kàn fẹ́ pe àkíyèsí wa because tá bá jó àlùjọ tán, tá gbórin tán, nǹkan tá fẹ́ mú lọ sọ́dọ̀ Ọlọ́run tó máa jẹ́ ká wọ ọgbà ìdẹ̀ra, a ní láti sọ̀rọ̀ ńpa ẹ̀. Ṣé àǹfààní tún ayé ṣe ní báyìí sìn àbọ̀ ń ba ayé jẹ́? Àǹfààní kan ṣe àǹfààní kan, ìjáde láàrin ara wọn. Àǹfààní kan wá ń tú àṣírí àǹfààní kan, àbí ká sọ pé ó ń sọ ọ̀rọ̀ kan nípa àǹfààní kan tó jẹ́ pé tíjọba gan bá gbọ́ yẹ kán lọ ju ẹni ẹ sí ẹ̀wọ̀n. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Gẹ́gẹ́ bí mo sọ, ẹjọ́ ẹ má fi inú méjì wò. Mi ìdẹ̀mú wá láti tarnish méjì bóyá lè kéwú kan àbí àmì Muslim. Bọ̀ ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yìí wò. Tó lọ lé awo òun àti ìyàwó ẹ̀. Ilé awo yẹn ni wọ́n ló ti jẹ àṣejẹ. Irú kí ló jẹ? Gbogbo páàtì ara ọmọ èèyàn. Ṣé rí fídíò ọba Orin Saheed Òṣùpá tí mo mú wá fún yín? Fídíò yẹn ní agbára o. Ẹni tó bá ń prepare fún báwo ni life òun ṣe fẹ́ rí later lẹ́yìn ìgbà tó ń bá ṣe fàájì tán, ó máa wo fídíò yìí látòkè délẹ̀, because a ti rí ìsìn wípé lẹ́yìn kankan lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àfà pé báwo la kan ṣe fẹ́ mọ Ọlọ́run sìn, kọ́kàn fòye yé wa báwo la ṣe máa practice Islam tá là ń ṣe. Kò sí lọ́wọ́ tá a wà yìí o, bó dẹ̀ ṣe wà nù Islam ló wà nù Christianity, kò sí ẹ̀sìn tí ò sí. Àwọn tá à ń fojú sí lọ́dọ̀ pé ẹ̀kọ́ máa tún ayé ṣe, àwọn náà ń ba ayé jẹ́ ǹsìn o. Kẹjà kẹ ní kò ní tán, kẹ máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé tí ìjọba bá gbọ́ àbí táwọn èèyàn bá gbọ́ ń pa èèyàn, ó lè fa kán lọ fi sí ibì kan tó jẹ́ pé wọ́n dẹ̀ máa dáná sun ẹnìyẹn. Ẹ jẹ́ ká wo fídíò yìí látòkè délẹ̀, kò ní bàjẹ́ fún yẹn. Bá mi subscribe sí Akọ TV, ẹ dẹ̀ like ẹ bá mi share ẹ jọ. Salu wala nabiyyi karim. Sallallahu alayhi wa sallam. Ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. Tí n bá ní kí n fáwọn àfáà láyè kọ́kọ́kọ́ sọ̀rọ̀, torí pé gbogbo nǹkan ti pé sínú Kùránì, tó bá sọ̀rọ̀ àrírí kankan sọ́wọ́. So mo kàn fẹ́ ṣàlàyé ibi tí mo fẹ́ kọ́ lọ lénìí lórí wáàsí yìí ni. So máa sọ lóyìnbó, máa dẹ̀ tuntun mọ̀ ẹ̀ ní Yorùbá. Wọ́n ní Alhaji wa Buhari pọ́n ti ń bọ̀ lọ́nà. So mo kàn fẹ́ fàsìkò yìí sọ nǹkan yẹn ni. So gbogbo wáàsí yìí ní orí ẹ̀ ni mo fẹ́ kó dalẹ̀. Kò ṣe pé Saheed Òṣùpá ń ṣe wáàsí pé kọ́ lè rí pé òun ló lérò tó pọ̀ jù àbí kíní kan. Torí ẹ bá ṣe jẹ́ Mùsùlùmí ó yẹ ká máa nípa nínú ẹ̀sìn Islam, kò yẹ yín sìn. So wáàsí yìí ni a fẹ́ kó dá lórí pé Mùsùlùmí gidi ni mí, I'm a good Muslim. So mo wá sọ sínú ẹ̀ pé you should not assume you are a good Muslim because you observe your prayers 5 times a day. Má ní pé Mùsùlùmí ẹ bó ti jẹ́ Mùsùlùmí tán torí pé mo ń kí gbogbo òrun tó yẹ kí n kí lójúmọ́. Mo wá sọ síbẹ̀ pé because your deeds and characters are also of great importance. Ìwà wa àti ìṣesí wa òun náà ṣe kókó nú ẹ̀sìn. Kò ṣe pé kakọ̀ kírun, tá a bá ń kírun ó dáa ká máa kírun, à ń kí fún Ọlọ́run ni, à ń kí fún ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyámọ̀ ni. Àmọ́ wa náà wà nù nǹkan tó máa kà mọ́ ẹ̀sìn wa tó bá dijọ́ náà tó bá jẹ́ àwọn criteria tá a máa fi wọlé síbẹ̀. So ìwà wa náà gbọ́dọ̀ dá wọn, gbọ́dọ̀ máa níyàn pé lágbájá báyìí ó máa ń kírun, gbogbo orí ẹ̀ ló ti dúdú yìí, àmọ́ bó ṣe ń kírun tó ìwà ò dá rárá. Ìwà tó wà ń wù yẹn ò tiẹ̀ wá jẹ́ kí ẹ̀sìn Islam wù mí ṣe rárá, torí á jẹ́ pé bí gbogbo àwọn
mùsùlùmí ṣe ń ṣe nìyẹn, wọn ò gbọ́dọ̀ máa rí wa bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi kan sọ fún mi pé ó ní Saheed Òṣùpá ó ṣe pẹ̀lú gbogbo ṣe ń kọrin ó ṣe di àfà kó di àfà kí wọn náà wá kó ìjọjọ. mo á ní ìmọ̀ tí mo ní òtí tó tí mo fi lè ṣerú nǹkan bẹ́ẹ̀. ẹni ẹ̀ wá ní kí ló dé tí mo fi ń sọ bẹ́ẹ̀ pé ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí ládùúgbò gbogbo nǹkan tó wà nínú ọ̀rọ̀ tí mo sọ mo ní kò tí tó mo ní torí pé tí máa fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ mú ọkọ̀ kúrò ní gbogbo nǹkan tó jẹ́ nǹkan ayé. so mo dẹ̀ ṣe wáyé mo sì kéré mo sì fẹ́ gun mọ́tò ńlá mo sì lé owó mo sì fẹ́ ṣe nǹkan ńláńlá bẹ́ẹ̀. mo ti mú ọkàn mi kúrò díẹ̀díẹ̀ okùn tíntínní tó yẹ pé àwọn yẹn apàdà rí pé kọ́lọ̀ ń dá èmi mi sí kọjá àgbà náà pé àwọn apàdà rí pé Saheed Òṣùpá ló wà padà dé Saheed tó burú tẹ́lẹ̀ torí pé nǹkan tí n bá fẹ́ sọ fún yàn pé má ṣe mọ́ mo gbọ́dọ̀ ti ṣe rí tí n bá ti ṣe rí tí n bá sọ fún yàn pé kó má ṣe mọ́ but tí n bá sọ fún yàn pé kó má ṣe má ní kí ló ń sọ kò pọn dandan kéèyàn jalè rí o but èèyàn gbọ́dọ̀ less àwọn experience kan tó yẹ pé experience o gbọ́dọ̀ fi ṣàlàyé fáwọn èèyàn pé kìíní kò dá sẹ́ẹ̀ àti ṣerú ẹ̀ rí kò dá so mo ṣàlàyé fẹ́ni náà bẹ́ẹ̀. So a good Muslim should be an epitome or paragon of good deeds and character. Agbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe àti àríkọ́ṣe. Ìgbà láti gbà tí lágbájá yìí ti di mùsùlùmí ntí mo fẹ́ dì tó bá dìgbà tí mo ń sọ yẹn nìyẹn. Lágbájá ti declare pé òun ti di mùsùlùmí òdodo báyìí. Kò máa ń ṣe nǹkan tí ò dá mọ̀. Sùúrù ẹ̀ máa pọ̀. Ibi ká ti máa tún nǹkan ṣe màlúù máa ń wà kó síbi tó ti ń ba nǹkan jẹ́ mọ̀. Kò máa ń bínú mọ̀. Kò máa ń ṣe kíní kan mọ̀. Mo tọ́ gbọ́dọ̀ máa rí lára wa nìyẹn. Torí pé mo observe pé kò wọ́pọ̀. Púpọ̀ náà wa tá a sọ pé mùsùlùmí ni wa a sì ń wà wà kan tó yẹ pé tí ò tiẹ̀ bójú mu rárá tí ò betí mu òye ń sè. So a good Muslim should not allow himself to be lured or encouraged into sinful acts in the name of circumventing or getting around the stipulated laws, manners and attitude contained in Islam. Àwọn ìwà kan wà tó tọ́ súnà àwọn ìṣesí kan wà tó tọ́ súnà. So ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ sọ pé àfáà mi sọ pé abẹ́nìkan sọ fún mi pé tí n bá ṣe kan báyìí tí n bá ti tọ́ rasta gàfúrò láì kò ṣẹ̀ṣẹ̀ fún mi mọ́ kò dáa tó kò fi taratara dáa tó pé ẹ̀ tẹ́ bá ti ṣe nǹkan méjì báyìí ẹ̀ bá pààyàn ẹ̀ bá ṣe kíní kan báyìí kò dáa tó fún mùsùlùmí gidi èmi believe bẹ́ẹ̀ pé kò dáa tó fún mùsùlùmí gidi ẹni bá ti ní mùsùlùmí ni kò gbọdọ̀ involve ni pé òun pààyàn àbọ̀ òun ṣe nǹkan burúkú tí ẹ̀sìn Islam o tí ò fara mọ́ torí pé mo master gàfúrò láì kan ṣe torí pé tí n bá ti kékeré mẹ́ta kan àbí tí n bá ti fún ní bára ní kíní kan wọ́n ti gbàgbé ẹ̀ torí pé mo sọ fún àfa Jamiu ìjọ ní nígbà tí mo bá ń sọ pé kí ló fà á tó fi jẹ́ pé púpọ̀ nù kò sábà wọ́pọ̀ náà púpọ̀ nù ẹni tó ń wà burúkú tó ń pààyàn tó bá ti gbówó lẹ̀ á jẹ bàbá àdínì á jẹ kinní kan wọ́n dẹ̀ mọ̀ pé wà tó ń wù yẹ ò dáa bó ṣe wá jẹ bàbá àdínì tó ń encourage yẹn ó dáa bọ̀ tó yẹ kó sì máa sọ fún pé kó fi gbogbo ìwà yẹn lẹ̀ kó yé wù mọ́ because àwọn yẹn bá rí i pé bàbá àdínì ló ń ṣerú kan báyìí tí ò dáa ó máa discourage àwọn yẹn láti ṣe ẹ̀sìn Islam. So a good Muslim should not have a thought of making money hook or crook. Gbogbo ọ̀nà ilé ayé mo fẹ́ fi sóríire mo fẹ́ fi lówó màá ní tí bá ní tán màá ṣe àmà fowó yẹn sí lọ́hùn ó tán Ọlọ́run ara ẹ̀ ló ń tàn ó tán Ọlọ́run ara ẹ̀ ló torí tó ṣe yẹn tó bá fi ń sin lọ́hùn tó kọ́mọ́ṣáláṣí ló ṣe wù ẹ̀ tí nǹkan yẹn bá tún tí owó yẹn bá fi tí ò bá padà sí lọ́wọ́ ẹ̀ bí ti tẹ́lẹ̀ mọ́ wà á fẹ́ padà síbẹ̀ kò sí bó ṣe ní padà síbẹ̀ so bẹ́tà kó fọ̀nà tó tọ́ wá owó yẹn ju pé kó lọ fọ̀nà burúkú wa lọ torí pé ẹ wá sọ pé ẹnu tó ti ń lá epo ní fẹ́ máa lá omi aṣọ tó ti ń ẹni tó ti ń wọ àrán kò ní fẹ́ bá wọn wọ kíní ẹ ti understand pé o ní fẹ́ pètàn ọ̀là inú ìṣẹ̀ wàá fẹ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀. So a good Muslim should not be loose and undisciplined. èèyàn gbọ́dọ̀ máa wà tí ó tọ́ kọ́kọ́ máa wà ní àwọn pé ìyá ló fẹ́ mú mi àbí kíní kan torí pé o jẹ́ tí mo sọ ti yẹn sẹ́yìn. So a good Muslim should have a modest nature. Like not to kí ọmọ wa too flamboyant jù láti máa fi oppress àwọn èèyàn ẹni tó mọ̀ pé kò lówó lọ́wọ́ bóyá àwọn olórí ẹbí yín obìnrin sọ̀rọ̀ sí wọn yamayama gbogbo orúkọ bẹ́ẹ̀ náà ti ṣe rí àdèrígbà àdédìẹ à ń ṣe mọ́ láti ẹ̀gbọ́n mi tó bá ṣẹ̀ mi ó ń bá mi ṣiṣẹ́ kò yẹ kó máa bá mi ṣiṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run kádàrá ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀ mi bó mo ṣe ń bá sọ̀rọ̀ yàtọ̀ sí mo ṣe ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ńgbà kan mo kàn máa ń sọ̀rọ̀ sí pé kí ló ń ṣe yín kíní kan mo máa ń sọ̀rọ̀ débi pé ibi tí mo stupid dé ńgbà náà ìpè iṣẹ́ mi mo kó bá yín ni tí ó dẹ̀ make sense kò make sense. So a good Muslim should have all these are very important because of the image. Ibi tó saluwa nana bí ẹka yìí ẹjọ á sì tún lè láì ètò ṣe kókó ń bẹ̀ ń sìn náà ni gbogbo tí mo sọ yìí ní àkópọ̀ ó wá túmọ̀ sí pé all these are very important because of the image of Islam, especially in the face of those who judge or take position or quality of one person for a whole.
pé wọ́n ti believe pé tó fi mú mùsùlùmí kan rí báyìí bí gbogbo mùsùlùmí ṣe rí nìyẹn ìyẹn ló pọ̀ jù báwọn èèyàn ṣe máa ń rí nìyẹn pé nítorí mùsùlùmí kan di Boko Haram gbogbo mùsùlùmí Boko Haram ni àwọn tó train àwọn Boko Haram náà sọ fún wọn pé nǹkan bẹ́ẹ̀ yẹn kò tọ̀nà nínú ẹ̀sìn Islam ló ṣe jẹ́ kó di Boko Haram ló fi jẹ́ pé tó bá ti gbé rúgbọ̀n sẹ́nu báyìí tó bá ti fẹ́ lọ sí embassy àbí tó lọ síbi kan ìsìlẹ̀ kan máa fún ẹ visa àbí tó ń fún ẹ visa tó kọ́ máa dààmú ẹ lójú ọ̀nà pé Saheed ni o what is your name Saheed wọn ti ẹ̀ ní bíẹ́ muslim ni wọ́n ti mọ̀ pé Saheed muslim ni oúnjẹ Saheed wọn bá dúró lé ẹ lọ́rùn wọn ni kò bọ́ pátá bọ́ kíni kan wọn máa ṣàṣẹ bí ìgbà tó yẹ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ báyìí ogun ti dé báyìí torí pé o jẹ́ muslim image tí àwọn kọ̀ọ̀kan ti build fún Islam ló fà so tó ní ká kó bá ń gbìyànjú àyà rẹ̀ láti máa change image yẹn díẹ̀ a máa padà rí change tán so kó ní ká kó náà nípa tó ń kó so tó ṣẹlẹ̀ nìyẹn kò yẹ pé kéèyàn máa hùwà burúkú á sì tún ní láì kó wá jáde kó wá gbé Kùránì síta báyìí ní ṣojú àwọn àfa wọ́n dẹ̀ mọ̀ ẹ́ pé òkè ṣe yẹn gidi ó wá gbé Kùránì jáde báyìí ẹ wò mí o kò sí bẹ́rẹ̀ lára mi o Kùránì ni mo gbójúlé o ìkàdé ni ẹ àwọn àfa yẹn ó yẹ kó sọ fún ẹ tọ́mọ tọlọrẹ́ẹ̀tì ẹ̀ fún ẹlẹ́ẹ̀kínní kò yẹ kó gbarú ẹ̀ fún ẹ ní ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó sọ fún ẹ pé n tó sọ lánàá yẹn má tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó rà mọ́ ẹ dáadáa o ó di tó bá tásìkò tó wọ́ọ̀tì láti sọ bẹ́ẹ̀ ni kó tó bọ́ síta láti sọ bẹ́ẹ̀ ó yẹ kó lè sọ fún bẹ́ẹ̀ kó má torí pé ó fẹ́ fún wọn lówó àbó fẹ́ ṣe dáadáa fún wọn bóyá jẹ́ nìyẹn ẹ ṣe gan.